lálẹ́ òní. Àwọn alẹ́nulọ́rọ̀ ti gbóríyìn fún àbádòfin àtúnṣe ìwé òfin lórí ìpín agbára. Ìgbákejì kọmíṣánná ọlọ́pàá tí wọ́n dá lọ́wọ́ iṣẹ́ kọ́ Abba Kyari ní àjọ NTA ti wọ́ lọ sí ilé ẹjọ́. Ìkùnà ojúṣe àwọn òbí ni wọ́n ti sọ wípé ó jẹ́ orírun okùnfà ìwà ìtọ́ àti àìhùwà ọmọlúàbí. Ẹ káalẹ́, àkú iṣẹ́ òní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn la máa fún yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sílùú Ìjẹ̀bú Òde. Bùnmi òní ní orúkọ tèmi ẹ̀wà ń kọ́ dìde láti gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àbádòfin àtúnṣe ìwé òfin lórí ìpín agbára fún àwọn ìjọba ìpínlẹ̀ ni wọ́n ti ṣe àpèjúwe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó lọ́rìn èyí tí yóò túbọ̀ fi òkun fún ìṣèjọba àwarawa. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ iléeṣẹ́ wa yẹn Good Morning Nigeria ni wọ́n sọ èyí di mímọ̀. Dìde àsàmsì ló jábọ̀ ìròyìn yìí wálé fún. Ṣíṣe àtúngbèǹde àti àyípadà àbádòfin láti ṣàfihàn ìfẹ́ àpapọ̀ àwọn obìnrin lórílẹ̀‐èdè yìí. Àjọ tó wà fún ẹgbẹ́ àwọn obìnrin ti sọ fún ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ níbi àpérò àwọn oníròyìn kan èyí tí wọ́n pè ní olú ilé àjọ náà nílùú Àbújá wípé ìpín àwọn obìnrin ni wọ́n fẹ́ wípé kó pọ̀ nínú ìṣèjọba. Mọ́ńsó Dàmẹ́ndátì ló jábọ̀ ìròyìn yìí wà ní fún wa. Igbákejì kọmíṣánná ọlọ́pàá tí wọ́n dá lọ́wọ́ iṣẹ́ kọ́ Abba Kyari àti àwọn 6 mìíràn ní àjọ tó ń gbógun ti egbògi olóró ìyẹn NDLEA ti gbé sí iwájú ìjókòó ilé ẹjọ́ ìjọba àpapọ̀ nílùú Àbújá báyìí. Ìwà ìtọ́ àti bí ìwà ọmọlúàbí ti ṣe ń parẹ́ lọ láwùjọ wa jẹ́ àdó olóró tó ní àkókò èyí tí kò ní dára tó tí ó bá fi lè búgbàmù. Láti kí ìwà ìtọ́ yìí bọlẹ̀, àwọn tọ́rọ̀ kàn sọ wípé ìgbìyànjú àtúnṣe gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti inú mọ̀lẹ́bí kí ó tó ràn lọ sínú àwùjọ. Akọ̀ròyìn wa jẹ́ òpópó ọlá nínú ìròyìn yìí bójú wo ìpele ìwà ìtọ́ láàrin àwọn akẹ́kọ̀ọ́. Ní báyìí ẹ̀yin ará, ẹ jẹ́ ká dá ń dúró díẹ̀ ní ìròyìn wa láti tẹ́tí sí ọ̀rọ̀ àmọ̀ràn ráńpẹ́ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé kókó lẹ́gùn yán ṣùkú lọ́kọ̀ àgbàdo ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ọkọ̀ gbòógì níléèwé gíga Àtìbà yunifásitì ń ṣe. Tá a bá ní kẹ́dàálẹ̀ ká tó sà bí òṣùmàrè rẹ̀ ṣe yọ tẹ́tẹ́ láwọ̀ sọ́mọ̀ ní Àtìbà yunifásitì tó kalẹ̀ sílùú Ọ̀yọ́ ṣe yọ láàrin àwọn akẹlẹgbẹ́ rẹ̀. Ìwé ẹ̀rí wọn múnádóko ètò ẹ̀kọ́ wọn sì mọ́yẹ́ lórí. Pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ bíi nursing science, medical laboratory science, public health, accounting, economics. Ẹ káàbọ̀ padà, ìròyìn tẹ̀síwájú. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrìnàjò sílẹ̀ mímọ́ onígbàgbọ́ ti sọ wípé gbogbo ètò ló ti tò láti rí i dájú wípé ìrìnàjò àwọn tó ń gbèrò láti lọ sí ilẹ̀ mímọ́ lọ kéré láìsí kọ́ni-kọ́họ. Akọ̀wé àgbà àjọ náà Yakubu Pam ló fi èyí léde lákòókò ìṣíde ètò náà àti àyẹ̀wò fún àwọn arìnrìn-àjò lọ sí ilẹ̀ mímọ́ Rome èyí tó wáyé ní Yola nípínlẹ̀ Adamawa. Yusuf Jika ló jábọ̀ ìròyìn yìí wálé fún wa. Kí a tó mú ìròyìn ti àṣálẹ́ òní wá sí ìdánudúró ẹ̀gbọ́n àwọn kókó tí a mẹ́mbà lẹ́ẹ̀kan sí. Amúwá fún yín wípé àwọn alẹ́nulọ́rọ̀ ti gbóríyìn fún àbádòfin àtúnṣe ìwé òfin lórí ìpín agbára. Ìgbákejì kọmíṣánná ọlọ́pàá tí wọ́n dá lọ́wọ́ iṣẹ́ kọ́ Abba Kyari ní àjọ NDLEA ti gbé lọ sí iwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ nílùú Àbújá. Bákan náà ni a tún máa fi hàn wípé ìkùnà ojúṣe àwọn òbí ni wọ́n ti sọ wípé ó jẹ́ orírun okùnfà ìwà ìtọ́ àti àìhùwà ọmọlúàbí ní àárín àwùjọ wa. Tó kò ní jù bá lọ nínú ìròyìn wa fún ti àṣálẹ́ òní. Ẹ pàdé wa ní ọ̀la fún àkọ́tún ìròyìn. Orúkọ èmi oníròyìn lẹ́kọ̀ọ́ sí ni Bùnmi òní. Ó dàárọ̀ ká sùn láyọ̀.